Hayakallah. Ṣé wọ́n sì bẹ̀rẹ̀ ẹ̀mọ́? Náà. Ẹ tó ń gbé family house ọkọ àtìyàwó sọ àwọn family ni wọ́n máa ń dictate wọ́n sọ ọ̀tọ̀ kò sí ọ̀yà ní ti alhamdulillah wa alamin Allahumma ya mu'allima Adama wa mu'allimna ya mufahima Sulayman fahimna àti àwọn Shaykh wa àti mọ́ alfáwọ̀ ẹni tó gbé family house pẹ̀lú ọkọ gbé family house àtìyàwó ó dá púpọ̀ family house dá ẹ̀yẹ́ fi máa ní okùn ẹbí sọ́nù okùn ẹbí ẹ̀yìn gbọ́dọ̀ jákùn ẹbí àwọn fámílì yẹn kí ni wọ́n wá ṣe fún wọn? wọ́n ní àwọn náà máa ń sọ ìtàn wọ́n ṣe àwọn ni wọ́n máa ń sọ fún ọkọ pé ìtọ́kàn nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá ti jẹ́ pé ìkẹ́ tó bá ti takò tọ́lọ́wọ́ bá wa ìjọ da náà ni pé kí èèyàn gbé ẹ̀sìn rẹ̀ sá àmọ́ ò gbọ́dọ̀ sá fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó sì gbọ́dọ̀ dágbére fáwọn ẹbí rẹ̀ kó o ti lọ́dọ̀ wọn mọ́ okùn ẹbí ọ̀ràn yẹn lọ èèyàn lè relocate pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ tàbí pé wà láàrin wọn ó máa affect àkídà wa àti relationship wa àti marriage wa ojú ẹ̀sìn àwọn fi ń tò ọ̀tọ̀ lójú táwọn fi ṣe ní táwọn fi ń wò ọ̀tọ̀ wá jẹ́ pé ọ̀wọ́ sí wà láàrin tó jẹ́ pé dáadáa ní wíwà láàrin wọn náà ó lè jẹ́ dáwà ó jẹ́ pé ẹ̀yẹ́ fi máa pè wọ́n sí ojú ọ̀nà àmọ́ tó wá jẹ́ pé wọ́n ti ṣe pẹ̀lú bàbá àti ìyá tó wá ti pọ̀ bẹ́ẹ̀ ní pé pẹ̀lú wọn mọ́ àfikẹ́ kó wọn dání ìmọ̀ ayẹ́bùlọ̀ máa ń na ẹ̀yìn ẹ̀dàmọ́n Indaka. ìdàkà ìkìlọ̀ àdúgbò máa àwòkìlà náà táwọn òbí ní wọ́n lẹ́gbàá sí lọ́dọ̀ ìdọ̀lẹ́ ní máa wọ̀ ayédàkọ̀ pẹ̀lú wọn àbíkó kó wọn lọ ìfẹ́sẹ̀ tó bá ń darúgbó tó wọn ní àǹfààní láti sẹ̀mí dáadáa máa fi pẹ̀lú tàwájú ìjà pẹ̀lú káàrí ọlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run àdá wà ní. Number one. Kí ni àwọn nǹkan tí a ti máa ṣe kí tọ́lá tí a ti máa dín tí a máa jọ? Ó máa fi dínkù. Náà. Alákọ̀ọ́kọ́ òun náà ni kágbà pé márèjì ìbádàn táwọn ìgbé ìbádàn ní àwọn gbogbo a máa faradà ìfaradà ní márèjì ọ̀ bó wọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n sẹ́kù sí ìfaradà lé ní wọ́n pẹ́lẹ́ lọ́wọ́ bàbá wa kẹtí pé ní tí wọ́n náà sí kí ni kò sí rí tọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn nǹkan tí ò nítumọ̀ ẹlòmí fi kọ̀yàwó lẹ̀ tí ò nítumọ̀ ẹlòmí ìfọkọ́lẹ̀ tọ́lẹ̀ fún bọ̀ fọ́kọ́lẹ̀ lọ́wọ́ náà wọ́n pẹ̀lú kí wọ́n sọ ń gbà ìrìnà kí wọ́n kọ́ lọ ìdánilẹ̀ ti bàjẹ́ lẹ́yìn náà adékáwọn èèyàn kí wọ́n máa marriage counseling lọ́tọ́lẹ̀ kí wọ́n máa rí lọ́dọ̀ àwọn àfà àtàwọn counselor tó máa ń fi ojú àlùkò àdàtàdé sí rí náà lọ́tọ́ àwọn counselor western counselor tó kọmọ orí ìgbòrò ní ọtí àwọn tó jẹ́ pé counselor ní ọwọ́ tẹ̀ wọ́n fojú kọ̀ àdàtàdé sí rí náà láti wọ́n lè pèpè àmáìdè wọn kan tó máa fèsì àwọn challenges nínú marriage ọlọ́run àrẹ. wọ́n ní ìjẹ́ ọkọ lè pa ìyàwó láti ẹni tí wọ́n ti máa ń gbé gbogbo ojú. انتقاب يعني النقاب ètò dára lórí pé ẹnu àfókò lórí àwọn kan ní wájú àwọn kan ní sunna mustahabba tó bá jẹ́ pé àwọn tó bá rí pé wájú lọ́dọ̀ ẹni tó bá rí ní wájú náà nìkan fẹ́ torí tó bá rí sí sunna òye tó bá jẹ́ ń bá ò lè jẹ́ ń bá nítorí pé sunna mustahabba lòun sí kí lòun rí sí ayé ní ìyàn pálé ní mọ́kù àmọ́ ìtọ́ dájú lẹ́yìn tẹ́lẹ̀ kankan ò ní dispute tẹ́lẹ̀ kankan ò ní jiyàn rẹ̀ òun náà ni pé gómìnà olóòdì kọ́ òkú dájú nígbà wọn ni gómìnà ó gbọ́ ẹsẹ̀ àbí ẹni wọ́n lápapọ̀ lórí ẹsẹ̀ inú ẹsẹ̀ àdójú afẹ́fẹ́ ìyàwó sì wọ́n ní ìyàwó tó fẹ́fẹ́ ìyẹsẹ̀ ní ọ̀nà ṣe ẹgbẹ́ yóò ní ìrọ̀ ojú ẹ̀ ló fẹ́ sí kí ìgbà tí ẹsẹ̀ tí máa àtàkì àwọn ọkùnrin láti ní káàbò ọ̀nàbàbà àwòlá ẹ̀yìn tọ́jà ní káàbò ojú ọlọ́mọ́sàjọ́ ọlọ́run fún àwọn tí wọ́n ń ṣe arábìnrin náà kó náà fi súnmọ́ náà
ẹlẹ́mìí àti ìbísùn náà sàábà ní ẹ̀yìn gbà tí ìgbà àjẹ́dá àbájẹ súnà tàlẹ́fẹ́ gbélé rẹ̀ tàlẹ́fẹ́ ṣe súnà ẹ̀hẹ̀ ní ìbílẹ̀ kọ́nàbà aláàkúnṣà bá ọ̀rọ̀ arákùnrin náà kó lò tọ́wọ́ lè fẹ́ lò kó fẹ́ fi súnmọ́ lọ ní kéré kó ń lò torí kọ́kọ́ rẹ̀ ní wọ́n gbàgbọ́jà ẹ̀hẹ̀ ẹ̀sán tọ́fẹ́ gbà lọ́dọ̀ lọ́wọ́ ní máa náà wà ti sára torí kó lè tẹ̀ ẹ̀sán ní kó ṣe lò wọ́n ṣe nítorí pé ọkọ̀ rẹ̀ jọ pa kọ́ lè bà ní lálẹ́ الله أعلى وأعلم وصلى الله وسلم على البشير النبيل محمد بن عبد الله وآله وصحبه أجمعين. يتفضل الشيخ وشاري ونتوى كوجي. أما حياكم الله. أود دي بعد كده تقول لي بارك الله فيكم. هو مشايخ ما يندعي أجوكله إلى رسول الله. الشيخ هو هنا إذا العام صابان لي عام طبعا لي فيسبوك. إنت لايف أبي. تريد ما تيجي يريد أن أتعلم منه دائما. أستغفر الله. أما بيسا فلا صلى الله عليه وسلم ولا لله. Number 6. Oh yeah. الجوكو هنا ولا شيخنا حياكم الله. Number 6. حياكم الله تبارك الله. آمين وأنتم. Ìgbésẹ̀ láti ẹ̀tí ìgbòdúgbà pé ọyọ ọkọ̀ àti fẹ́dúrà àti ìjẹ̀lú ẹ̀ ọkọ̀ mú dájọ́ wá ní. Ẹgbẹ́ náà ṣe ń bá wọn. Ọkọ̀ mú dájọ́ wá ní. Gẹ́gẹ́ bí ẹ̀sìn ní ẹ̀sìn jáfù di ara ìlú ìlú wá pè láti dáhùn pẹ̀sùn ọdún ẹnu ọmọdọ́ ẹ máa gba àwọn àfáàní pẹ̀lú ìdásí ìrúkọ báyìí tó lè pé ọ̀rọ̀ wọn náà ní ọmọ lọ́wọ́ tó common things ní pé àwọn obìnrin sọ̀rọ̀ equal rights wọ́n ti fẹ́ wà indoctrinated in the western àti all these motivational talks so ọ̀rọ̀ equal rights ni wọ́n sọ sí pé àìpé ọlọ́pàá ní kátàlíbà fún ẹ̀yìn lè respect àwọn náà ní ẹ̀rọ ó dá ìṣúlẹ̀ púpọ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ìmọ̀ràn fún àwọn tí wọ́n jẹ́ àwọn mashayikh wa nípa ìmọ̀dásí ọ̀rọ̀ inú ilé pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn fátíwá tí àwọn obìnrin tí wọ́n máa ń gbà ó máa ń jẹ́ kí ẹ̀mí wọn kó dàbí ẹni pé ó le látara pé Sheikh lágbájá wọ́n ti sọ nǹkan báyìí wọ́n ti sọ nǹkan báyìí. Alákọ̀ọ́kọ́ mo ti sọ̀rọ̀ tó jẹ mọ́ nígbà tí a ń sọ̀rọ̀ pé ma'rifatun nas ká mọ àwùjọ wa ẹni tí ò bá mọ àwùjọ rẹ̀ yóò ṣe fatiwa ṣe nítorí pé Ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam lórí kọ̀díyà kan nígbà ní fatiwa Ànábì máa ń pè méjì ẹnìkan tí wọ́n bá Ànábì sallallahu alayhi wa sallam nínú Ramadan pé uqabbilu wa ana sa'imun ṣé ní mo ṣe ń gbààwẹ̀ yìí ṣe mo lè kí ìsìyàwó mi Ànábì sallallahu alaihi wasallam la tuqabbil wa anta sa'im máa kí ìsìyàwó ẹ̀ nínú àwẹ̀ ẹlòmíì dé ọ̀nà tó bẹ̀rẹ̀ Ànábì ní qabbil wa anta sa'im ó lè kí ìsìyàwó ẹ̀ àwọn sábẹ́ wọn bẹ̀rẹ̀ pé wà Ànábì sallallahu alaihi wasallam kọ̀díyà yọ kan kí sìn náà kí ló fa ìyàtọ̀ méjèèjì wọ́n ní àlàyé tí ó wá wá ní pé arákùnrin èyí tó kọ́kọ́ bèèrè ọ̀dọ́ láńgbá ní ẹgbẹ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha nígbà tó sì fẹ́ ṣe àlàyé pé kana Rasulullah yuqabbilu wa huwa sa'imun wa yubashiru wa huwa sa'imun wa ni wa kana amlakakum li irbihi ó dá Ànábì sallallahu alaihi wasallam Ànábì lè kó ara rẹ̀ níjànú púpọ̀ ju gbogbo ẹ̀dọ́ Ọlọ́run ọba lọ tó túnmọ̀ sí pé lórí kọ̀díyà kan Ànábì ṣe fatiwa fẹ́ nìkan pé ṣe nítorí pé situation rẹ̀ ó gbà sí ṣe
lórí kọ̀díyà kan náà Ànábì ní máa ṣe torí pé situation ti gba sí ṣe ní tó máa ń fa ọ̀nà ni ma'rifatu an-nas wọn Ibn al-Qayyim oní min adabi al-mufti aw al-fatwa nínú ẹ̀kọ́ tí mufti gbọdọ̀ ní kó tó ṣe fatwa oní ma'rifatu an-nas ká mọ àwọn èèyàn tábà mọ àwọn èèyàn a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ aburú táwọn pé dáadáa là ń ṣe abala kan nìyẹn abala ẹlẹ́ẹ̀kejì òun pé ká mọ̀ yìí pé eléyìí jẹ́ nasiha fún gbogbo wa náà lápapọ̀ ká mọ̀ pé mashrabu oníkálukú máa ń yàtọ̀ nígbà mi ọlọ́ọ̀bá ní qad alima kullu unasin mashrabahum nínú àlàyé tí Shaykh wa As-Sa'idi tí wọ́n ṣe lórí ẹ̀ ó ní pé nígbà míì ọlọ́ọ̀bá máa ń fi àwọn abala mímọ̀ kan ní máa ń fi rọ̀ wá lọ́rùn jura wa lọ ká mọ̀ tanra wọn jẹ gbogbo àáfà ikọ́ ló ṣe lè ní ìfarabalẹ̀ fatuwa nìka àti tọ́lák tí lè bá fẹ́ dàrú ó máa ń bẹ nínú àwọn àáfà wa tó jẹ́ pé àáfà dáadáa náà ni wọ́n bídìn obìnrin náà máa ń ṣe ní gbogbo ìgbà ó ń bẹ nínú àwọn mìíràn tó gbé bídìn ọkùnrin ni àwọn èèyàn máa ó wà nínú àwùjọ tó yẹ pé táwọn tí Shaykh bá ti bọ́ dá sí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ bóyá lẹ́nu rẹ̀ lè kà mọ́ lẹ́tí tó gbogbo nǹkan tí ó máa sọ nǹkan tí ó máa gbé ni ó sì ń bẹ nínú àwọn obìnrin míì tó jẹ́ pé ọ̀gbẹ̀ tí Shaykh bá ti bọ́ dá sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tí ẹ ti bá òun náà ti lọ gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn ní ìrírí nípa rẹ̀ kó sì nǹkan tó burú èèyàn lè jẹ́ àáfà ní fánì kan kọ́lọ́ mọ̀ ọ̀rọ̀ fánì kan fún un èyí tí ò ní jẹ́ kó jà léèbù ẹ̀wọ̀ Umar radiyallahu ta'ala anhu Umar ti wà ní jòkórí tó jẹ́ yí pé arábìnrin kan wá bá Umar radiyallahu anhu ó ní ya amiral mu'minin ya amiral mu'minin inna zawji dájọ́ ọkọ mi ó ní ọkọ mi èèyàn dáadáa ni ìgbà tí ó wà á máa júwe pé èèyàn dáadáa ni ó ní yaqumu layl ó máa ń ṣe náfìlà lóru wa yasumu an-nahar ó sì máa ń dá ọ̀rẹ́ ní ọ̀sán bí pé wọ́n sọ pé wọ́n gbàwé Monday Thursday ó máa ń ṣọ̀pọ̀lọpọ̀ náfìlà so wọ́n ní Umar radiyallahu anhu ìgbà tó gbọ́n tó bẹ̀rẹ̀ sọ̀tán ó ní obìnrin yìí máa dá ó yin ọkọ rẹ̀ dáadáa ìkan nínú àwọn tàbí nǹkan bẹ́ẹ̀ Ka'b al-Ashraf wọ́n ní òun sọ pé arábìnrin wo ló yin ọkọ rẹ̀ gbogbo tó sọ lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yẹn pọkọ̀ mímọ́ ṣe náfìlà ó máa ń kírun èyí tó wá ṣe ní ṣàkíwá ó wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn ni wọ́n ní Umar radiyallahu ta'ala anhu ó wá sọ pé wa kama fahimta shakwa nígbà tó jẹ́ pé tèmi gbọ́yé ni pé ẹni tó sọ pé ọkọ mi máa ń kírun ó máa ń gbààwẹ̀ ó máa ń ṣe dáadáa ìgbà tó ti gbọ́ ṣẹ̀kíwá yé ayẹ́yìn falika bil fatwa ìwọ náà ni kò dáa lójú Umar iná ẹni káàbù tí wá ń dá ẹjọ́ yẹn pé arábìnrin tó ń sọ onípọ̀kọ̀ ọ̀hún kì í ráyè fóun kì í súnmọ́ òun lórí ibùsùn ọ̀hún bí Umar ṣe jẹ́ Amirul Mu'minin bó ṣe jẹ́ tó kò ní kì í ṣe fánì rẹ̀ àbẹ́ẹ̀kọ́ wa man takallama fi ghayri fannihi ata bil ajaib ìtọ́lọ̀ bá fún yàn lẹ́bùn rẹ̀ téèyàn bá gbẹnu sí èyàn ó sì sọ ń bẹ̀ eléyìí mo fi ń ṣe nà sí àfihàn gbogbo àpé nígbà míì àwọn fánì míì wà tó jẹ́ pé èyàn lè bóra rẹ̀ láṣìírí kí èyàn má sọ sí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mú àpéjúwe kan wá àpéjúwe yìí lè fọ́ ni àáfàá kan wà tó ti mánéjì alámàrí kan fún bí ọdún bíi 5 tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ talaq fatuwa tàfà yẹn fún sister tó wà involved ó ní pé ibi tí maslaha wà ó ní pé kó dúró lórí ìpinnu rẹ̀ pé kó mọ́ padà sílé ọkọ rẹ̀ mọ́ wọ́n sì wà bẹ́ẹ̀ lórí ọdún 5 nítorí pé tó ní ṣe pẹ̀lú shirkiyat ó pọ̀ nínú qadiyya yẹn àǹfààní tó bá rí bẹ́ẹ̀ ilé ọkàn yẹn ò lè fi bẹ́ẹ̀ lẹ̀ arábìnrin yẹn dá ìsẹ̀mí ẹ̀ gbé fún bí ọdún bíi 5 nígbà tó bí ọdún bíi 5 bàbá rẹ̀ fọgbọ́n tán nítorí pé bàbá àtọkọ wallahu alam wọn papọ̀ lórí ìtọ́kọ̀ ń ṣe tó jẹ́ shirkiyat ṣe pé nǹkan mìíràn tó jẹ́ pé tá a bá kó lọ sí family house àbòsí la ṣe because wọn ní dájọ́
níbàámu sí súnà ń bẹ níbàámu sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ fápẹ̀jú ní ìsìn ọkọ wà ní ìlú òkè ìyàwó ń sọ wípé ẹ máa bọ̀ nílé ní ilé mú mara ma abóhùn sùn ní kí n máa bọ̀ láti Canada kí n máa bọ̀ láti America ẹjọ́ tẹ́ bá kó lọ family house àwọn ìyàwó ta ni ó jẹ̀bi ọkọ ní jẹ̀bi tẹ́ bá kó lọ family house àwọn ọkọ ta ni ó jẹ̀bi family house irú bílẹ̀ lè kó wá tẹ́lẹ̀ bí ó fi gbẹ̀yìn bí tálà ló fi gbà rí tó bá dúró ẹgbẹ́ yẹn lọ sí ọ̀dọ̀ bàbá àti màmá ìyàwó yẹn alábòsí ni ọ tó bí wọn bí lè fẹ́ rámọ́ sórí ẹ pé lẹ́yìn ọmọ mẹ́ta ọlọ́run tún lànà fọ́kọ rẹ kí ni ṣọ́ bó bá yan ọmọ fìgbálẹ̀ gun wọ́n sọ tí ó dá sí torí pé ẹ̀yin náà ti mọ̀ pé ìdájọ́ tẹ́ ṣe yuriduna an yatahakamu ila taghut ẹ ti mọ̀ pé ẹ̀ ní ìdájọ́ òdodo ń bẹ so bàbá ọmọbìnrin yẹn wọn agree pẹ̀lú ọmọ wọn ṣe mọ̀ wọ́n gbọ́dọ̀ agree pé kí ló ń jẹ́ ṣìrìkìyàtì ọkọ rẹ̀ ń gbé ọṣẹ bí ó ṣe dá ó ń gbé wálé pé kó wẹ̀ kó náà wẹ̀ kálámà rí yín fi lè gbọ́ ó lẹ́bọ ni èyí tí bàbá ìyàwó gan fọkọ wà ń bẹ confirmed èyí tó kórè jù nù nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ nìyẹn obìnrin yẹn wá wà níbì kan fún dídí ọdún 5 bàbá ẹ̀ wá tán pé ọ̀rọ̀ ti gbọ́ kíní kankan ẹ mọ̀ ọ̀rọ̀ bàbá àtọmọ àṣé bàbá ti tọ́jú ọkọ rẹ̀ pamọ́ ọkọ tó ti kó ń bẹ látọdún 5 so ìgbà tí ó padà di pé bàbá bá sọ̀rọ̀ ọkọ náà dé ẹmọ̀rọ̀ fẹ́ tó bá tiẹ̀ jẹ́ first love àwọn obìnrin so ó di pé ọ̀rọ̀ wọnú ara wọn wọ́n wá kọ́rọ̀ yẹn lọ sọ́dọ̀ àfáà mi ibi tí mo lọ gẹ̀gẹ̀ ni ìgbà tó débẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí ó sì lè fọkọ rẹ̀ padà ẹ lágbájá wọn wá sálùkọ máa ṣe báyìí so ẹ̀wé kò wulẹ̀ a sọ pé standard ni pé kò ń ṣe pọ̀kọ rẹ̀ wulẹ̀ yàn dẹ́ tẹ́lẹ̀ bọ̀ ìdájọ́ tá a fà àtàkọ́ fún ni pé ọkọ rẹ̀ ti di kèfèrí ó bùkátà yàn dẹ́ ẹ̀kọ́ tó kù ní ilé ẹ̀mọ́ ṣe pé fatuwa ti yàtọ̀ aha bàbá àti bí sọ pé fatuwa tá a fà àti bí fatuwa tó rọ̀ǹgì ni nígbà tí wọ́n padà kó papọ̀ padà lẹ́yìn oṣù 3 àfẹ́lẹ̀ kejì náà sọ pé fatiwa àtàkọ́kọ́ yẹn ló correct nígbà tán rí àwọn nǹkan míì tọkọ yẹn tó ń ṣe bàbá yá kọ́lọ́n ṣàforíjì fún mi so àáfàá tó ti sọ fún ọ tẹ́lẹ̀ pé kó kú ọ̀nbẹ àáfàá yẹn ló correct ṣùgbọ́n ṣe mọ̀ pé láàrin ìgbà yẹn náà ọkùnrin àtobìnrin lápẹ́ ìsúnmọ́ ti wà oríṣiríṣi kan náà tó ti dà wọ́n pọ̀ ló jẹ́ pé irú àwọn nǹkan tó rí báyìí ó bùkátà experience nígbà míì ó bùkátà pé kọ́lọ́ máa fún ènìyàn ní ìlẹ̀hàmù nípa rẹ̀ ẹni tó lọ́wọ́ bàbá fún ní ìlẹ̀hàmù nípa ẹ̀ nígbà míì tó bá dá sí yóò bàjẹ́ so ó dẹ̀ wà nínú àwọn nǹkan tó máa ń jẹ́ reservations àwọn èèyàn nǹkan tó máa ń kọ àwọn èèyàn lóminú ní àwùjọ wa ẹlòmíì tí ìyàwó rẹ̀ bá ti ń súnmọ́ Shaykh ẹ̀rọ ti máa bà á kìí ṣe pé ó ń bẹ̀rù pé yóò yàn lálẹ́ bó ń bẹ̀rù pé rìsọ́ọ̀tì rẹ̀ ó lè má dà irú àwa tá a bá rí bẹ́yẹn náà ká sọ̀rọ̀ wa nítorí pé antum shuhada'ullahi fil ard táwọn èèyàn bá pè pé Shaykh ó dàbẹ̀ wé kíní kìí ṣe fánì yìí nìyẹn laysa bi ushik ọlọ́ọ̀bọ̀ fi rọ̀ yín lọ́rùn nìyẹn ó lè fi mí rọ̀ yín lọ́rùn nítorí ewu tó so mọ́ púpọ̀ tẹ́tà bá kàn gbọ́ bẹ́yẹn bí àwọn Shaykh ṣe sọ jazakumullahu khairan tá a bá fọwọ́ bò á dàbí pé àwọn àfa àwọn aláìkí kan máa bora wọn láṣìírí àwọn àfa mi wà tó jẹ́ pé wọ́n ní understanding tó perfect wọ́n lóye tó kún tó nípa ìdásọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ìdásọ̀rọ̀ ọ̀rọ̀lẹ́ kìí sàlébù Shaykh ẹlẹ́mọ̀ máa fa ní eléyìí tó bá di ibi tawhid tó bá di ibi fiqh àfa àgbà níyì bó ilé wà technical nígbà míì ló fi jẹ́ pé ká mọ àwọn èèyàn tàbá mọ àwọn èèyàn á ṣe mistake so mo fi kún nǹkan tí wọ́n sọ lẹ́yìn kọ́ lọ́wọ́ bá kó tún àwùjọ wa kó tún ṣe ma'rifatun nas ká dá àwọn èèyàn tàbá mọ àwọn èèyàn tá à ń ṣe fatuwa fún wàhálà á ṣe mistake lọ́pọ̀lọpọ̀ nǹkan tá a sọ ó lè correct ṣùgbọ́n ó lè jẹ́ pé ibi tá a sọ sí application rẹ̀ ó lè wrong ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ẹ wo ọ̀rọ̀ family house tí àwọn Shaykh dáhùn tẹ́ bá wò ní tí Shaykh fi dáhùn ìmọ̀ àwọn èèyàn ni family house yàtọ̀ sí family house
obìnrin mi tó bá farabalẹ̀ tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn family house ní àwọn ẹgbẹ́ tí a bá ní problem ń bẹ ó ti lọ ní òun lọ sooner or later irú family house yẹn kápẹ́rú ọ̀nà ibi táwa ti wá èyàn ní problem lọ́nà family house níbi táwa ti wá because culture wà dáadáa. In that case ọmọbìnrin tó wà nínú circumstance yẹn ni ó fara ẹ̀ balẹ̀ tí ó bá fara ẹ̀ balẹ̀ ó lè mú ọkọ rẹ̀ kó nulẹ̀ ẹ lè sá kó nulẹ̀ bọ́ ò ní gbádùn ọkàn yẹn tó bá padà yá ní mustaqbal irú wọn àmọ́ ń dá wọn níwọ̀n pé fara balẹ̀ síbẹ̀ títí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala hatta yati Allah bil fath tọ́lọ́wọ́ fi mú fati wá ọ̀tọ̀ ní kéèsì àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn mommy's pet ni wọ́n mommy's boys báwo ló fẹ́ ṣe ó ti fọ́kùnrin tó yẹ kó wọn àtìyá rẹ̀ ti wọnú ara wọn ọmọ mọ̀mọ́ ni kò dálà kẹ́yìn ní kò dọ́gbọ́n ní báwo ló ṣe ṣera rẹ̀ ṣé màmá rẹ̀ ní kó lùzì ní kó mú wọ gbogbo àwọn kan yẹn ẹni tó bá mọ culture èyí ó mọ bí yìí ó ṣe lọ ẹ mọ bí tẹ́ ti gbé pé ẹ lè kó ń sìn ó dọ̀ọ̀la kẹ́ tó kúrò ní tó bá gba ọ̀la tí a bá ṣe léde yóò dá wàhálà lẹ̀ bọ́ tó bá yẹ pé fatuwa pé masha Allah kí ló kan òbí ìyàwó òbí kí níbi masha Allah bí nìkan tó àwọn kan ẹ ó mọ́ ń ṣe pàtàkì nígbà mi kọ́lọ́ba kí ó ṣàlékún àná ẹ̀fọ́ wa náà àwọn obìnrin pẹ̀lú ikọ́ náà eléyìí mo ti ṣàlàyé ṣe rí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ti fi masáfà kalẹ̀ ṣe rí àlàfo tó ọlọ́ọ̀bá fi kalẹ̀ gáàpù yẹn kò ṣe é fíìl gáàpù ń bẹ láàrin bàbá àtọmọ tí àwọn bá ti fíìlẹ̀ ayé ó dàrú gáàpù ń bẹ láàrin ọ̀gá àtọmọṣẹ́ láàrin àfá àtọmọ irú gáàpù yẹn yìí fíìlẹ̀ tẹ́ bá ti fíìlẹ̀ ẹ̀ balẹ̀ ayé jẹ́ ọlọ́ọ̀bá tó ní wá ó sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa àwọn ọkùnrin àwọn ẹni aláṣẹ àwọn obìnrin tán bá bí aláṣẹ ọ̀gá obìnrin tí ò bá ti appreciate ilé inú ẹ̀ ò lè dùn gẹ́gbọ́n sọ níbẹ̀rẹ̀ tó bá manipulate ọkọ ẹ̀ níbẹ̀rẹ̀ ọkọ yóò padà gbọ́n ẹ jẹ́ kí n sọ ọ̀gá fún yín mo máa ń sọ̀rọ̀ yìí lọ́dọ̀ tiwa tó bá ti fẹ́ kọ́kọ́ rẹ̀ ó gbọ́n má jẹ́ kó súnmọ́ mi tó bá manipulate ọkọ rẹ̀ máa ń enlighten ẹ̀ kókó nìyẹn tó bá manipulate ọkọ ẹ̀ tó bá súnmọ́ mi máa enlighten ẹ̀ tó bá sì dé kọ́kọ́ rẹ̀ náà ló manipulate tiwọ náà tó bá ti súnmọ́ mi máa emancipate ẹ̀ méjèèjì yàtọ̀ so máa tú ọ́lẹ̀ tó o bá ti fẹ́ kọ́kọ́ rẹ̀ gbọ́n má jẹ́ kó rìn wá sọ́nà mi because àti culture àti sharia méjèèjì lèmi máa ń wò eléyìí nǹkan yìí kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ ṣẹ́rí in tó wà ń bẹ náà ọwọ́ àwọn ọkùnrin ló wà lọ́nà o Shaykh Ibn Uthaymin rahimahullah ta'ala wọ́n ní fasada an-nisa'u hina tasala rijal àwọn obìnrin wọ́n ń ṣe pátipàti nígbà táwọn ọkùnrin ò ṣe bí ọkùnrin máa ń mo ń sọ̀rọ̀ ká níbi kan mọ́ ní ṣé bá bàbá wa ibi wọ́n sọkọ ìyàwó wọ́n sọkọ àwọn ìyá wa irú ọpọlọ tí wọ́n fi ṣe irú ìjọkùnrin tí wọ́n fi ṣe yẹn ipò olúwa lọ́dọ̀ tiwa mo ní ọ̀mọ̀wé ní kẹ́ẹ̀jẹ́ mọ́jàlá kọ̀wé tó gbọ́ àwọn nǹkan yẹn kí ẹ̀ understand ẹ̀ obìnrin tí ò bá ti fẹ́ gbà ẹ fi kalẹ̀ kò lè wúlò obìnrin tí ò bá ti ní ta'atu zawj obìnrin tí ò bá ti ní farabalẹ̀ láti láṣẹ ọkọ obìnrin tó bá yẹ pé yóò máa claim right kan náà pẹ̀lú ọkọ ẹ̀ kò ń sọ obìnrin mùsùlùmí gbogbo orú àwọn ilé ọwọ́ ọkùnrin ló wà níbi yíyàn ìyàwó ọwọ́ ọkùnrin ló wà nípa mímọ́ gbéjọba lẹ̀ mímọ́ gbéjọba nù lélẹ̀ ẹ sì máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wà ń bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àdánwò yẹn àwọn ọkùnrin là ń fà á kó tó di kó wá má àwọn obìnrin lára nítorí pé àwọn obìnrin tètè máa ń kọ́ ìwà àbàjẹ́ láàrin ara wọn ṣe rántí hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu nígbà tí Umar ń ṣàlàyé fún nígbà tó lọ clarify pé sànàbí kan àwọn ìyàwó rẹ̀ hadithun tawil kí ni Umar sọ ó ní kana al-muhajirun àwọn tá a jẹ́ kunna ma'shara al-muhajirin ó ní àwa tá a jẹ́ muhajirun tá a jára Maka ó ní naglibu an-nisa níta bá tún fáwọn ìyàwó náà máa ń gbọ́ ó ní wa kanatil ansar taghlibuhum nisa'uhum ṣùgbọ́n àwọn ansar àwọn ìyàwó wọn àwọn náà máa ń borí wọn kí ni ìtumọ̀ kan máa ń borí wọn ibi tó ti máa ń ṣẹlẹ̀ náà nìyẹn
ọkọ àti ìyàwó lágímẹ̀ntì pé ọmọ máa dó sọ́dọ̀ kútúbí, ìyàwó lòun ò gbà, olóhùn fa wàhálà, ọmọ ò lè wá sí àǹsọ́rù súnà. Ìwọ ló serious, ìwọ ló fẹ́ náwó ẹ̀. Tèmi ò mọ́rú ẹ̀yin ọkùnrin tẹ́ wà nílé ayé nísìn, yóò kàn mọ̀ dárí bá ń kọ́ yín ní kọ̀ọ̀kúkọ̀. Èmi tí mo fẹ́ yọ owó lápò mọ́ lọ́wọ́ mi máa lọ síbí, ìyàwó mi lòun ò gbà, ṣé mi lọ kọ́ ni àbí òun? Lọ́wọ́ ò fẹ́ wàhálà ọjọ́ wájú ló fi kalẹ̀ ẹ̀. Ó ní àwọn àǹsọ́rù, àwọn ìyàwó máa ń níwé wọn, oníṣùdáwà muhajirun, ìyẹn muhajirun yẹn ló jọ kọ́tọ̀ tilẹ̀ Yorùbá, muhajirun yẹn ló jọ ètè mi kọ́ lọ́dọ̀ bá mi, ẹ̀wọ́ lẹ́yìn kọ́. So ẹ má fààyè lẹ̀ ní wọ́n gbé masáfà yẹn, Ọlọ́run ti fi gáàpù yẹn kalẹ̀, gáàpù yẹn má filẹ̀ up, tẹ́ bá ti filẹ̀ ìbànújẹ́ lè yóò bá ń bẹ̀, torí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala qad a'ta kulla dhi haqqin haqqahu, ẹ̀tọ́ oníkálukú Ọlọ́run bá ti fún. Báwo lobìnrin ó ṣe máa dun ẹ̀tọ́ tọkùnrin, báwo ló ṣe máa dun máa lọ́wọ́? Ẹ jẹ́ kí n parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run bá tó pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd. Olúwa ní nǹkan tá a bá fi dọ́là fáwọn kan nínú yín lórí àwọn kan, Olúwa ní máa tàn mọ́ rẹ̀ ní tàn mọ́ ti pé ibi tó yẹ kẹ́yìn wà nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nísìn wọ́n ń tàn mọ́ ọlá tọ́lọ̀ ń ṣe fọkùnrin. Ṣé gbogbo tó fa wàhálà pé obìnrin nísìn kan máa yí bàlàbàlà bí fánù ìbò torí kíni? Torí pé ó fẹ́ ta jìlbáàbù, nítorí kíni? Torí pé ó fẹ́ ta magí. Wàá ta magí yẹn, wàá ta jìlbáàbù yẹn, depression náà ló padà tún tẹ̀lé. Kí ni nǹkan tó ń fẹ́? Nǹkan tó ń fẹ́ náà ni pé tọkùnrin bá ti ń yọwó, káwọn náà máa yọwó. Eléyìí Ọlọ́run gbélé ìfọkùnrin, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà a máa ń ra àwọn obìnrin kọ̀ọ̀kan tí wọ́n kù ní láàríjọ kọ wọn lọ, bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀kọ́. Ṣùgbọ́n kóbìnrin náà tàn mọ́ pé look, ibi táwọn ọkùnrin náà bá ti ń yọ owó, àwa náà máa yọ, bọ́ọ̀lù ń ṣe gbé kalẹ̀ kan nìyẹn. Ṣùgbọ́n kò túmọ̀ sí pé ẹ̀ lè rọ́wọ́ yọ ju ọkọ lọ. Irú àwọn ọlá tọ́lọ́ ń ṣe fọkùnrin, ọlá pé ká pàṣẹ, ọlá pé kó jẹ́ pé àwa ló lórí inú ilé kí ẹ máa tàn mẹ́rin, ọlá pé ká jòkó kalẹ̀ kí ìyàwó ẹni máa gbé ń tàjẹ́ wá bá ní. Ọkùnrin lọ́lọ́run dánrú ẹ̀, tóbìnrin bá fi ń wá argument kan pé Islamically kò wulẹ̀ yẹ kóbìnrin dáná náà tí ẹ ti ń ta lọ ni, kò mọ̀ dáná kí ni. Àwọn ẹlẹ́jọ́ ń sọrú yẹn, àwọn yẹn ń tàn ẹ́ ní. Bọ́ in tóbìnrin míì náà fẹ́ nìyẹn pé look, mo ṣe lecture kan fáwọn ará lóyìnbó kan, ẹmọ̀ pàwọn sí èyàn bí kéèyàn máa sọ nǹkan tí ó dá sí wọn. Mo á parí lecture for the 1 hour kìíní kan minute. No, Shaykh, you have not really balanced that thing. Àgbàlagbà ni wọ́n ní daddy, I'm sorry, you are wrong. This is my field. Nígbà tí màá fi sọ̀rọ̀ ó kú lórí meeting. Look, what are you talking about? Kí ló kàn mí pẹ̀lú pé ẹjọ́ ń ṣe abuse? Mò ń sọ̀rọ̀ Ọlọ́run bá fún ẹ. Wọ́n sọ mi pé ìdá adástu kan Rasulillah fala taqul li àrọ̀ àyíta. Kí ló kàn mí pẹ̀lú àrọ̀ àyíta rẹ̀? Ṣé mo ní kó lọ síbi tẹ́ẹ̀tì jọmọ pé bills ni? Wọ́n yẹ ìyẹn pé we spilled bills. Ṣé máa rẹ̀ sọ àwọn òyìnbó ìbò náà ni ìbò náà lè fi máa dàdúgbò kan rú. We spilled bills here. Automatically, when bills are spilled, responsibilities have to be. Mo ní ọmọ wele. Ọmọ wàbẹ́lẹ̀. Ó ti ẹ̀wọ́ ẹ̀dẹ́ kó sí lọ́sàn yìí. Look, bàbá, standard ìtọ́lọ́wọ́n bá rí. Irú àwọn nǹkan yẹn, àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní. Irú tó ṣe àwọn tán wà lọ́wọ́, mo máa ń pìtì àwọn ọmọ ìyá wa tán wà ní diaspora. Ọlọ́ba ni mo yí dúró. Situation wọn níbẹ̀, situation tó jẹ́ pé ó wà critical ni o. Ẹ máa láwọn ìyàwó yín káwọn náà create irú situation táwọn brothers wa táwọn à ń diaspora tán face. Ẹ máa láwọ̀ rẹ̀ o. Ẹ máa láwọ̀ rẹ̀. Tẹ́ bá dẹ̀ ní àláwọ̀ rẹ̀, àwa náà láṣẹ gbìyànjú. Tí wọ́n bá ti lè san bills, obìnrin dùn báwí. Inshallah. Tí wọ́n bá ti lè san bills, tí wọ́n bá ti lè san bills, obìnrin ó dùn báwí. Ẹ jẹ́ ká gbìyànjú. Kọ́lọ́n kó fún wa ní agbára, kó fún wa lókun. Ẹ jẹ́ máa san bills. Ẹ ká máa san bills. Language wọn ni mò ń lò. Ẹ jẹ́ wà responsible. Ọláì tí wọ́n bá ti wà responsible, obìnrin máa dùn báwí. Tọkùnrin bá ń san bills,
ọkùnrin tó go jùlọ ọkùnrin tó ń san bills tíyàwó rẹ̀ tó ń fún problem. Jẹ́ kí n sọ fún yín àwa tó ti ẹ̀yẹ pé ó gẹ̀ wọ́n tó fún mi problem. Listen ni afa mo ń try say n try me. Too much is given, what is expected. Ẹ jẹ́ ká gbá bá àwọn ìyàwó ṣe respect wa wọ́n ní láti respect wa wọ́n bá respect tó bá sọ fún ìyàwó ẹ pé ibi iṣẹ́ yìí ó ń disturb family life wa mi fẹ́ aláì tí àwọn bá jọkùnrin tó dúró á fi kalẹ̀ tí ó bá sì ní fi kalẹ̀ èèyàn ló mọ bí ó ṣe sàlámà rẹ̀ barakallahu fikum náà hayakumullah ṣe yọ̀ǹda fún wa. Àwọn technical questions làwọn Shaykh béèrè ni. Ẹ̀ka méjì mi sí. Wọ́n ní ọmọ tí a kó sọ́dọ̀ ní kèfèrí tí ò gbé ọmọdún mẹ́rin lọ pé wọ́n á kọ́ ọdún mẹ́wàá fún ọdún mẹ́wàá àwọn tí wọ́n ti kó kí wọn kó dáwẹ̀ ìgbé ṣe wọn báyìí tí wọ́n ṣe wò sí ìsìlámù láti ọdún mẹ́wàá. Ok, amúsọ́dọ̀ àbí kò ní ìdíkà ẹ̀sẹ̀ máa sọ wọn pé kó wẹ̀sìn Islam ẹ̀sìn wa tó tà ń ṣe yẹn náà ni yóò máa ṣe ẹgbẹ́ táwọn ẹbí sọ gẹ́gẹ́ bí àdìsàn fún wa ó ní pé fa abawahu yuhawidanihi aw yunassiranihi aw yunajjisanihi àwọn bàbá rẹ̀ tán lè ba fítọ̀rọ̀ rẹ̀ jẹ́ àwọn náà lọ́nà ọba ti là á lọ́dọ̀ wọn yẹn ó túmọ̀ sí pé irú ọmọ yẹn Canada lè fítọ̀rọ̀ orí ìpìlẹ̀ Islam náà ló wulẹ̀ wà kò ní ìdíkẹ́ sọ pé kó ṣẹ̀ṣẹ̀ wá ìwẹ̀ Islam tó gbé bàbá rẹ̀ àbí màmá rẹ̀ yóò fẹ́ kan bá tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀ tí ó sọ di Yahudi àbí Nasara ìgbà tó náà bá ti là yẹn so ẹ máa tọ́jú rẹ̀ lọ bẹ́ẹ̀ náà lórí Islam barakallahu fikum náà. Wọ́n perfect náà nù alkamalu lillah èyàn lè perfect bọ́ṣẹ́ rí particularly àwọn ọkùnrin lẹ́nujọ́ mẹ́ta yìí inú àdánwò tó wà ní àwùjọ ó ní àdánwò infidelity ṣẹ́rí solution rẹ̀ náà ni iglaqul manafir gbogbo àwọn fèrèsé tó bá lè kó wa sínú nǹkan yẹn jẹ́ ká jìnnà sí nínú àwọn tí mùsíbà yẹn ń bá púpọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí wọn náà ni àwọn àfáà tí wọ́n ló kọ́ inú àwọn tó ń bá ilẹ̀ àwọn àfáà kọmọǹkẹ́ ní pàtàkì jùlọ à ń kọ́mọ ní Quran à ń kọ́mọ ní Islam gbogbo àwọn mọ̀nàfíìdù yẹn àwọn fèrèsé yẹn tó lè ba ìdílé jẹ́ ẹjọ́ tọrọ ọlọ́run jẹ́ ká jìnnà sí i mùsíbà yẹn pọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí wal ma'sum man asama Allah ẹni tí ọlọ́run bá sọ ọlọ́run ló sọ ṣùgbọ́n kí ni kọ́ìdà yìí náà ni pé ya Abdallah la taftah ẹrú sin ọlọ́run ọba má ṣe wò ọmọ tó ń kọ́ ní Qur'an kí ló fẹ́ rójú ẹ̀ sí Qur'an ni wọ́n ní kó kọ́ wọ́n ní kó rójú ẹ̀ ẹni tó ń bèrè fatuwa lọ́wọ́ rẹ̀ ẹnìkan ń sọ àwọn ọ̀rọ̀ kan wà lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀dẹ́ pé ìgbà téèyàn ń gbọ́ inú yẹn sì ń bàjẹ́ mo dẹ̀ máa sábà sọ̀rọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn obìnrin tán bá ń fẹjọ́ sùn àwọn sheikh tán bá ń fẹjọ́ sùn àwọn àfà táwọn àfà yóò bá ń ṣọ́ra dáadáa àwọn obìnrin yẹn lè padà end up nínú ilé àfà yẹn ṣẹ́rí pé wọ́n wá end up nínú ilé àfà yẹn ìgangan kọ́ ni àléébù tó pé tí nǹkan yẹn bá lọ déédéé a lè sọ pé nǹkan tó lọ bá ṣe ní ẹ̀tọ́ kápẹ́lẹ́ wọn bọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ní tó máa ń fà á tó fi máa ń rí bẹ́ẹ̀ wọ́n ní pé àwọn àfáà tán máa ń dá sọ̀rọ̀ yẹn àbáwọn brothers tán máa ń dá sọ̀rọ̀ yẹn wọ́n ti máa ń gbàgbéra wọ́n láwọn experiences ẹ̀ tó yẹ pé obìnrin yẹn ìgbà tó ní akin láti kún ní ọkọ rẹ̀ nígbà tó ti rí pé àfáà ti open kọjá ibi tó yẹ kó open dé mùsíbà ni ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ pé ó ṣèfẹ́ gan ó ti ń lọ láàrin wọn unconsciously lọ́nà wọn nígbà tó bẹ̀rẹ̀ bá jí láàárọ̀ tó wá pé sheikh títí kò rí sheikh pé nígbà tó wá dago bí méjì láwọ̀sán ló wá pé sheikh torí ọlọ́run ẹ ti fẹ́ pa mí
sẹ́rọ àwọn compliment bẹ́yẹn ẹni tó bá jẹ́ ákẹ́lì yóò ti mọ̀ pé ewu lóko ló ń gẹ́ náà kí ló ṣẹlẹ̀ pé mo busy náà tàbí ẹ mọ̀ mọ̀ busy mà ẹ pa mi o so obìnrin tó yẹ kún àtọkọ ẹ ní problem ó fi fóònù sí dọ́jà kí àná ni ó fi fóònù sí wọlé tó tọ́ lọ́kọ̀ rẹ̀ wà responsible bó mọ̀ pé kí àtò ń fún yẹn musiba ni ya Abdallah la taftah má ṣe ẹ̀yin tẹ́ máa ń sẹ́ǹdì owó sóbìnrin láì wọ́ọ̀chì ẹ̀ dáadáa musiba lè ń dálẹ̀ jẹ́rí kí ìwò láwọ́ musiba mi ni fóbìnrin láti kúrò nílé ọkọ rẹ̀ ó ń rí o gẹ́gẹ́ bí ẹni tí ń gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ ó tún wá ń rí o gẹ́gẹ́ bí ẹni tí ń bí àbùkátà lẹ́gbẹ̀ẹ́ kan náà ó máa wọ́n rí ń sẹ́ǹdì sí ọ àdánwò la fẹ́ fi ilẹ̀kùn àdánwò là ń sílẹ̀ ẹjá sọ́ra fún ló dá nǹkan wọ̀nyí ẹgbẹ́ padà síbi tí wọ́n sọ pé ìgbà míì náà àti handle ẹ̀ ó wà technical ẹ tí ì bá ṣe fánì rẹ̀ tó bá korí bọ́ yóò bára rẹ̀ níbi tí ó ti ẹ̀kọ́ bá ló fi jẹ́ pé ilá yasha Allah kò pọ̀ nínú àfá àti kìí sí ìyàwó fẹ́ ẹ ti bínú kò pọ̀ nínú àfá àti kìí sí ìyàwó fẹ́ nínú opó àti inú obìnrin tí ọkọ wọn ti kọ́lẹ̀ nípa kíni nípa àánú tó kọjá àlà tí Islam gbé kalẹ̀ ẹ jẹ́ ká sọ́ra ká mọ̀ sí àwọn ẹlẹ́kùn yẹn ṣẹ́rí akàmọ́ sọ́pá obìnrin ń ṣe nígbà tí èèyàn bá wà lórí fóònù dágún 12 pẹ̀lú obìnrin kan ìyàwó ẹ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ afá kò make sense kí ni nǹkan tẹ́jọ́ ń sọ tí kò fi yẹ kó wà láwọ̀ tiẹ̀ láti lọ sùn kò make sense walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ẹ jẹ́ ká respect àwọn ìyàwó ẹ jẹ́ ká dignify wọn. I'm sorry, I used to tell people you can't call me after 10 p.m. Bani kí ló dé Shaykh, I will be with my wives. Tá a bá sọ pé yà send the signal kan nìyẹn náà ọlọ́mọ ṣàánú àwọn náà yóò ṣàánú yín má fàánú tí ẹ bá tèmi jẹ́. So kí èèyàn wá di àáfàá kó jẹ́ pé èèyàn máa receive call ẹlẹ́wọ̀n máa mí kalẹ̀ ilé àníjẹ́ kìí ṣe kó fẹ́ fẹ́yàwó at the same time báwo ló ṣe máa ṣe ọkọ by proxy fóbìnrin kan kò wọ́ tẹ̀wọ̀n kí àfúnyàn débẹ̀ yẹn ṣé ẹ máa ń sórí olórí káwọ́ dìbẹ́tì ẹ lọ́ní èmi fẹ́ pacify woman kan níta ìyàwó tèmi máa wà nínú problem kò make sense sí mi, I'm sorry, kò make any sense sí mi. Bọ́ àwọn obìnrin yẹn bá ṣe máa ń fẹ́ náà ni wọ́n gba gbogbo táìmù yẹn tán ibi tí mo tún ẹgbẹ́ tó máa ń fa zìnà nìyẹn ẹlòmí ò fẹ́ ṣe ya Abdallah la taftah fa innaka in taftahu tẹ́líjò ẹni tó bá ti ṣí yóò wọnú ẹ̀ yóò ní márùn ní ogun ẹrù ẹfàlà sí gbogbo nǹkan àfáàwà bàbá olówó ẹfàlà sí gbogbo nǹkan àwọn brothers wa náà tó bá ti ní change díẹ̀ lápò tí ò bá sọ́ra yóò padà fẹ́fẹ́ kúfẹ́ èyí máa ń fàlà sí gbogbo ẹni ìwọ kọ́ ló dá pọ́blẹ́mù sí nígbésí ayé má jẹ́ kí pọ́blẹ́mù ẹ̀ má jẹ́ kó bà gbésí ayé tiẹ̀ náà jẹ́ má jẹ́ kó dánú lérú ẹ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin táwọn náà ya ọmọkọ wọn lọ́wọ́ àwọn ọkùnrin là dá báwo ni máa ṣe máa chat pẹ̀lú ìyàwó níyàwó ẹ̀ mo wá kọjá àbó ìmọ̀ rẹ́rìn kí tí mò ń rẹ́rìn ìyàwó ti wá kọ́ ọwá ní wọ́n ṣe tàjásùsù kọ oríkọ̀ ní náà ni èmi gẹ́ ẹ̀rẹ́rìn tó bá nígbàtàjọ́ ń sọ̀rọ̀ so àwọn nǹkan tó máa ń fa àwọn kàyìn ní ẹjọ́ ẹjẹ́ ká tilẹ̀kùn ẹ̀ pẹ̀lú fóònù pẹ̀lú interactions torí Ọlọ́run Ọba jazakumullahu khairan ẹ tó bá sì níyàwó mi ìfẹ́ ẹfẹ́ kíá ẹ má máa fi ìyàwó fífẹ́ ẹ má máa fi dá fìtínà sáwọn sisters wà lọ́rùn gbogbo ẹ̀yin obìnrin tẹ̀yìn táwọn kan náà máa ń fẹ́ lójú ọ̀nà yín náà lọ bẹ̀rù Ọlọ́run Ọba ó ti dìyàwó wọ́n propose ẹni láti máa chat lọ́sàn-án lóru ó tún tẹ̀lé dé umra kí ló ń wá káàkiri ilé ayé farabalẹ̀ kó fi wọlé táìmù tó ń bọ́n dànù yìí àwọn tó wà nílé náà ní bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn ìwò bẹ́ẹ̀ bá fẹ́ opó tó ti lọ́mọ 5 ìjọ tẹ́ ẹ bá ti jọ ṣe ìjọ tẹ́ ẹ bá ti ṣe nọ́dọ̀rù tẹ́ ẹ bá ti àgírí báyìí téèyàn ò bá sọ̀rọ̀ ẹjọ́ ìlú ti wọ wàhálà kí ló dé a kàn ń dalé ara wa rú ni ṣé irú chatting tá à ń ṣe yẹn tó bá ṣẹ̀rí àmú ká máa chat tàbí só ti rú só ti sọ kalẹ̀ obìnrin tá a fẹ́ fẹ́ ó jọ lọ́mọge àbójúpọ̀ a kàn ní àwọn ìyàwó alára ni
ṣe bá Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó rí ẹnìkan tó jẹ́ pé ó fẹ́ pa ẹran ó wá ń pọ́n ọ̀bẹ lójú ẹ̀ kí l'Ànábì sọ? Ànábì sọ fẹ́ pa lẹ́ẹ̀mejì ni. bí yàn bá tọkùnrin ṣe yẹn máa ń fẹ́ ìyàwó ni wọ́n yàn chaati máa ṣe rìndìnrìndín ìyàwó ẹ̀ tí mo pẹ́ yín ṣáà ìlú wọlé ó dàgbù 12 kí ló dé òun chaati ń ta kò make sense. laysa min akhlaqi rijal ilé òsínú àwọn ọkùnrin ṣùgbọ́n ẹni tí ò kó síbẹ̀ ń tọ́lọ́ bá láàrin ẹjá sọ́ra wa abẹ́lọ́n kó sọ àwa náà barakallahu fik. ìbéèrè tà kọ́kọ́ àmọ́ náà yìí ẹjẹ́ dá rẹ̀ kí n máa lọ ìtẹ́kọ́ béèrè. náà nígbà wọ́n ní ìgbà tí ìyá ọkọ kú ṣé kíkú tí ìyá ọkọ kú ṣó di jíjẹ mímu náà lé lọ́wọ́ kù jù lọ́wọ́ ìyá ọkọ tó ti kú rahimahullah ọlọ́ọ̀bá ní kẹwọn ojúṣe títọkùnrin yóò ṣe an tut'imaha idha ta'imta wa taksuwaha idha iktasayt jíjẹ mímu yóò máa lọ ṣùgbọ́n àwọn obìnrin náà káwa náà ká understand kankan ká understand feelings ṣẹ́ni tó máa jẹ́ kí máa rí ìjìdá o ní ká máa rí the feelings ara wa ká sì understand rẹ̀. ìyàwó Aisha radiyallahu ta'ala anha mọ́nà tó káàdì fi wà lọ́dọ̀ mọ́ Bukhari nínú al-Adab al-Mufrad wọ́n ní anabi sallallahu alaihi wasallam anabi sọ pé mo máa ń mà idha kunti anni radiya wa idha kunti alayya ghadba mo máa ń mà ìgbà tí inú ẹ bá ń dùn sí mi àtìgbà tó bá ń bínú sí mi. ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bí ni pé feelings ọkọ wa ó ṣe pàtàkì. nínú Ahkamu Nisa tí Ibn al-Jawzi àwọn àsáàrù wà ń bẹ tó jẹ́ pé wọ́n ní àwọn ẹni àná wọ́n máa ń ṣàlàyé fún àwọn obìnrin wọn tán bá ń lọ ilé ọkọ pé kán máa ṣàkíyèsí feelings àwọn kan wọn. ẹni tá a rí pé inú rẹ̀ ò dùn tá a bá tiẹ̀ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ náà tá a rí pé ìbànújẹ́ wà lára ẹ̀ ẹ má jẹ́ ká béèrè lọ́nà tó dàbí ẹni pé ìbànújẹ́ rẹ̀ ń ṣe ìbànújẹ́ wa. ẹni tí ò bá ti ṣe ìbànújẹ́ wa pẹ̀lú wa kò ń ṣọ̀rẹ́ ẹni tí ò ṣe àdùnnú wa pẹ̀lú wa kò kí ń ṣọ̀rẹ́ tó bá yẹ pé irú circumstance yẹn ni ó gbá màmá kú ó ti ẹ̀ kó ebi nǹkan tó ń béèrè yìí nìsín kò kí ń ṣe bóyá kamaliyat ni àwọn kan tó yẹ pé kò wà fundamental ó yẹ kó mò ń grieve ti màmá lọ́wọ́ torí pé obìnrin ọ̀rọ̀ wọn lágbára wọn ní sọ̀rọ̀ délé ńgbà míì téèyàn bá dẹ̀ farabalẹ̀ èyí ó dáadáa kú dálẹ́jọ́ tó bá yẹ pé circumstance ni ọkọ yẹn lọ́fẹ́ kó appreciate pé ó yẹ kó tiẹ̀ ronú pé tó bá fẹ́ bí mí nìkan yẹn kò ń ṣe bẹ́ẹ̀ pé ọmọ ti wá kú báyìí kò sóúnjẹ mọ́ o ẹ̀rọ kò sí situation yẹn ò yàtọ̀ sí pé ó wá ń starve àwọn ará ilé ẹ̀ torí pé ó ń ṣe wàhálà lórí pé wọ́n fẹ́ sòkú màmá méjèèjì yàtọ̀ síra wọn o ẹni tó ń ṣe wàhálà lórí pé wọ́n fẹ́ sòkú màmá ẹ̀ṣẹ̀ ní ń dá torí pé òkú ṣíṣe tẹ̀bzírù ní iná àpá ni Ànábì dẹ̀ sọ pé kàfá bil mar'i ithman an yudayya man yaqut Ànábì ń dábàá ní ẹ̀ṣẹ̀ wo lèèyàn ń dá téèyàn ò bá rẹ́ṣẹ̀ míì tí ń dá mọ́ ju pé àwọn fámìlì rẹ̀ kì í tọ́jú wọn kì í fún wọn ní jíjẹ àti mímu bọ̀rọ̀ tí ò bá rẹ́ṣẹ̀ míì tí ń dá mọ́ ẹyọkan yẹn ti tó láti ṣàkóbá rẹ̀ wájú Ọlọ́run lágbájá kì í ṣe zina lágbájá kì í jẹ rìbá lágbájá kì í jalè kì í sọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n tí kàkí máa ń ṣe ni pé gáàsì ó ti tán láti jẹ ta mo mọ̀ bí lówó owó ń bẹ lápò rẹ̀ ọmọ àtìyàwó dẹ̀ máa sọ́fà ẹ̀ṣẹ̀ yẹn ti tó kó báyà níwájú Ọlọ́run ọba káfà bil mar'i ithman yudayya man yaqut hajj ló ń bọ̀ yìí ẹni tí ń lọ hajj gbọdọ̀ ìtorí pé ó ń lọ hajj kó starve àwọn family ó fi tó ó fi kalẹ̀ sínú ilé tó bá yẹ pé rú yẹn ni ẹ̀ṣẹ̀ nìyẹn bọ́ tó bá yẹ pé ìbànújẹ́ yẹn tó yẹ kó náà ṣe àpẹ̀lú ọkọ rẹ̀ ọkọ àwọn sọ pé nǹkan tó ń béèrè yìí kò tí tásìkò ẹ̀ tó ń jẹ tẹ́ jẹlẹ̀ rí ni tó pé àwọn obìnrin gẹ́gẹ́ bá ti sọ ẹjọ́ wọn abala ẹjọ́ kan lọ́pọ̀lọpọ̀ wọn máa ń rò abala kejì wọn fi kalẹ̀ àdégbé bí Shaykh Ibn Uthaymeen ṣe máa ń dáhùn béèrè wọ́n yìí tó bá yẹ pé abala bí ló bọ́ sí ó dà bẹ́ẹ̀ tó bá yẹ pé abala bí kò dà bẹ́ẹ̀ bí máa ṣe dá nìyẹn wallahu a'lam jazakumullahu khairan wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ibi ìyá ìyàmọ̀gbà àti gbogbo àwọn ọmọ ṣáyé ẹ̀dá kò ṣe